máa sọ fún Ọlọ́run kó bá mi dá padà gbogbo ohun tí Ìyábọ̀ ṣe fún Mohbad kó lọ́run dá padà fún tó bá dá padà fún bọ̀bọ́ yẹn náà ní kí bọ̀bọ́ yẹn náà kú kóun náà wá mọ bó ṣe ní. kàyéfì ńlá ni ọ̀rọ̀ yìí o ẹgbọ́n tí Wúmà yìí ń sọ nípa ọ̀rọ̀ àǹtí Ìyábọ̀ Òjó nípa ní tó ní wọ́n ti ṣe sẹ́yìn ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó lágbára lọ̀rọ̀ yìí àwa olólùfẹ́ lágbára Ọlọ́run ohun búburú ò ní ṣẹlẹ̀ sí àǹtí Ìyábọ̀ Òjó kò dẹ̀ ní ṣẹlẹ̀ sọ́mọ wọn ẹgbọ́n tí Wúmà yìí sọ o ó ní ìwọ ọ̀rọ̀ yìí kò ní tẹnu wa jáde ṣùgbọ́n ẹ wá gbọ́n tí Wúmà yìí sọ lórí ọ̀rọ̀ n tó ṣẹlẹ̀ sí Mohbad nígbà ni tó ṣẹlẹ̀ sí Mohbad nípa ìgbésẹ̀ tí àǹtí Ìyábọ̀ Òjó gbé lórí ọ̀rọ̀ Mohbad ni Wúmà yìí máa ń sọ nípa rẹ̀ o ṣùgbọ́n ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí o torí wọ́n ní tí àlọ́ bá lọ àbọ̀ ó bọ̀ o ọ̀rọ̀ yìí lágbára ó pọ̀ ẹ má jẹun tún gbà yín lákòókò ẹ tún wá lọ gbọ́rọ̀ yìí ẹ wá lọ gbọ́ fọ́nrán tí Wúmà yìí mọ̀mọ́ ṣe o torí èyí lágbára ó pọ̀ jù. máa sọ fún Ọlọ́run kó bá mi dá padà gbogbo ohun tí Ìyábọ̀ ṣe fún Mohbad kó lọ́run dá padà fún tó bá dá padà fún bọ̀bọ́ yẹn náà ní kí bọ̀bọ́ yẹn náà kú kóun náà wá mọ bó ṣe ní kí ọmọ bí kóun náà jẹ opó kó máa pè òun tẹ́lọ̀mí náà kó wá ṣèyàwó kó máa pè wọ́n kóun náà mọ bó ṣe rí kó mọ ẹbí ọmọ kan. You know what it is olórí burúkú yín wicked so you allow wicked people in society. See little boys those little baby into the system wọ́n máa ṣe pé wọ́n love wọn just to show the camera that they love is that love? Can Ìyábọ̀ accept that? Ìyábọ̀ ló lọ jókòó síbi tí wọ́n ti fẹ́ ra pósí Mohbad tó rẹ́rìn-ín jọ́nà lọ́hùn. He was laughing. She was laughing. No remorse. Kò fi ìpẹ́ nìkan kú. Ìyábọ̀ know much about the Mohbad. Òun ní olóńkì ìmùmíláyà ló dúró pé àṣírí ògbúdọ̀ má wọrí má ṣe sọ àmọ́ bá ṣe gbẹ̀. Bẹ́ẹ̀ ni tí ò bá sínú ayé Wùmí ò ní rí bẹ́ẹ̀ yẹn. And Wùmí kẹ̀lẹ̀rẹ̀ ó lè ti sọ̀rọ̀ gbogbo nǹkan bọ̀bọ̀ yẹn ó lè ti fún níbi fitting burial kó ti lọ rest kí gbogbo nǹkan ti settle owó ó wà ń bẹ̀ láti máa play game and keep pancake game. You mad or something? Don't abuse me. You want me to hide on Ìyábọ̀? You crazy ni? Mo ti gbàdúrà fún lẹ́ǹkan mo dẹ̀ ń sọ fún pẹ̀lú eré pé nǹkan tóun ṣe yẹ tí lady tí yẹn ṣe tóun ti ṣe nínú ayé Wùmí ni kò ṣe nínú ayé Wùmí. àdúrà wa sí àǹtí Ìyábọ̀ Òjó ni pé ohun tó ń dùn wọ́n nínú kò ní bà wọ́n nínú jẹ́ oréré wọn á mọ̀mọ̀ dálẹ́ o ẹ wò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tá a ti mọ̀ mú fọ́nrán wa fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà níbikíbi tí n ti ń gbọ́ wa fáfàní yìí títí subscribe sórí ètò kí n lè bá àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wa fún gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá kí n bá wa like ẹ̀ kí n bá wa subscribe sórí ètò kí n bá wa share rẹ̀ kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò bí ṣe ń ṣe yìí fún wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín títí subscribe tẹ́ ẹ̀ mọ́ bá wa wo fọ́nrán wa lágbára Ọlọ́run Elédùmarè òun yìí náà bá dáwọ́ yín lé ó rere bí yìí la já sí ìwọ ibi tá a fi àdàgbé tó sọlẹ̀ sílé ni nìyí ìmọ̀ bínú bí mo ṣe wọlé nímọ̀ ló yẹ kí mi kí n mo kí gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà pátápátá níbikíbi tí ẹ̀ ti ń gbọ́ mi ojú mi àtìyín o ikú lé bí yìí là á kára lé ikú àbọ̀ là á kérò ọ̀nà lágbára Ọlọ́run Elédùmarè ohun búburú mi àjálù yìí níbi tá a fi àdàgbé tó sọlẹ̀ sílé nìyí bẹ́ẹ̀ bá tó ṣe é lọ àtúnjẹ́ kí a gbọ́ ire o ó dìgbà.